sọ̀rọ̀ ni gbàgbé mu. àwọn olólùfẹ́ yín tí wọ́n ń bẹ ní mídíà so àwọn náà ni wọ́n tún sọ̀rọ̀ lọ́tún lósì ní ipa ọ̀kan tó ń lọ lọ́wọ́ torí pé àwọn ẹ̀yà bí ìyá Ọlọ́sùn tí Ọlọ́run ní kí ó kó sínú òfin lọ́dọ̀ àwọn ìjọba tí ìjọba sì yọ̀ǹda rẹ̀ fún gbà díẹ̀ náà tó wà lóun wọnú Islam so gbígba Islam wa pẹ̀lú tí àwọn èèyàn sì ń ṣe pẹ̀lú ìyá náà ó wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé àwọn náà wọnú Islam o pẹ̀lú condition ni dé ẹ kọ́lé fún mi ẹ ra mọ́tò fún mi bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kọ́dà program dáhùn sí lọ́wọ́ ẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti kọ́ pé èmi náà ṣe Islam tẹ́ ẹ̀ ń wòyìn yóò ṣe ń sẹ́dá card number kí lẹ́ ṣe fún mi làwọn èèyàn wá sọ pé kíyàn wọnú Islam pẹ̀lú àánú táwọn èèyàn máa ṣe fáwọn tó bá yẹ ṣe wọnú Islam ìyàwó ní Islam kọ sí. Alhamdulillah adúgbò wọlọ́n gbogbo ẹ̀yin olùwò wa ní gbogbo ayé jazakumullahu jasa alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa irú ẹ̀san t'Ọlọ́run san fúnrú àwọn Ọlọ́run san ilẹ̀ san bẹ́ẹ̀ àmín àwọn tí tó bá ti rújú gbogbo àwọn tí ó bá ti wà mumbahim inú Islam ó dàbí gbà tí ó rújú ó díjú àgbọ̀dọ̀ máa yẹn nínú Islam àwọn tí ń kọ́mẹ́ǹtì wípé àwọn fẹ́ wọnú Islam ká sẹ́ndì ṣé kó wọ́n sẹ́ndì àkáàtì nọ́mbà náà èyí tí mo fẹ́ ká máa ń bẹ̀ ni wípé ìyá Ọlọ́sùn tó wọnú Islam ó ṣoríire kí ni mo ló ṣe ìyá Ọlọ́sùn máa ṣoríire tó bá já sí wípé òun ló wù fún rẹ̀ tí ó jẹ́ pọ́n fọ́sí rẹ̀ torí ńgbà tí ó fi wọ́ èmi ò sí ń bẹ̀ dépò tí máa sọ ń ta wípé òun ló wù fún rẹ̀ o òun ni ó mà fún rẹ̀ tó bá yẹ pé òun ló bá wù fúnra rẹ̀ tí è já sí wípé bóyá ìyà kan ló bẹ̀rù tí è jẹ́ pé ó bẹ̀rù ìyà ìpè tó bá wọnú sílá àbíkọ́ ẹgbẹ́ nìkan halẹ̀ mọ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ èrò pó rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àjàgbọ̀ tó bá yẹ pé a bá gbọ́ bẹ́ẹ̀ èmi ó sọ wípé kò bá ìlànà ìsìlámù mu àwọn náà tẹ wá sọ àmọ́ òun gan fún rẹ̀ wá sọ wípé ẹnìkan àfọ́sí wọn o òun lòun wù láti wọnú Islam ó ṣe tẹ́búríànù ọgbọ́ ó ṣe tẹ́búríà ó ti albara'a tutamma iná ló ṣe yẹn ó sì fi yọ àwọn àfáà kú nù ọ̀fin wípé nígbà wọn fi yà jẹ́ nígbà wọn lù ní lọ́fẹ́ nígbà náà wọ́n ṣe ìsìláàmù kíní gan òjijì ìsìláàmù bá ọ̀fọ̀ àwọn àfáà náà mà torí òun fún rẹ̀ ti jáde sọ wípé àbíkọ̀ jáde bẹ́ẹ̀ ó lóun ṣe ìsìláàmù ni tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ́wọ́ rí lóòótọ́ ọ mà sórí ire o kọ́lọ̀njẹ́ mi rí ogun nǹkan wá kù lẹ́yìn ọgbọ́ ó di mùsùlùmí ni kò tí ì sí àkídà lára ẹ̀ sẹ́tìrù kanú sẹ́tìrù mẹ́ta tí àkídà tó ní títò ìyídì ní tá ń pè ní àkídà inú sátàrí mẹ́ta tó ní sátàrí ẹyọ kan iná ló ṣe òun náà ni anútíkú bilidhan ṣahádànù ṣahádàtẹ́yìnì àbíkílẹ̀ máa pè é bí ashhadu an la ilaha illallah wa anna muhammadu rasulullah àbí ẹnìkan ẹnu gbólóhùn tó wí ní tí Ọlọ́sùn wí ní ó mú sẹ́tìrù kan nù sẹ́tìrù mẹ́ta tí àkídà ní. mo láyìn kan nù láyìn mẹ́ta. ó mú láyìn kan láyìn ẹlẹ́ẹ̀kejì tó ṣẹ́kù fún òun náà ni al-amalu bil-jawarih kó fara practice Islam kó máa ṣiṣẹ́ Islam ó tiẹ̀ wà tẹ̀sídìíkù bil-qalb kó sì jẹ́ kílá ìlà tó ń ṣe ń ta ni ọgbọ́dọ̀ nílẹ̀ kọjá pé àtinú báyìí ló ti wá kìí jẹ́ pé tarafil lidhan iná ló fi wí kó má wí lérí ahọ́n kí ìmánì ó wọnú ọkàn rẹ̀ bìlífù ẹ̀ pẹ̀lú Ọlọ́run kó wọnú ọkàn rẹ̀ pé òun ju pájú sẹ́lẹ̀ fọlọ́run lóòótọ́ ni kìí jẹ́ pé òun kàn wí jáde níta gbangba torí èyí tó ṣe níta gbangba tó sàṣẹ àdùn ni èyí òun ló fúyẹ́ jù torí ahọ́n lọ́lẹ́yìn jù ní gbogbo tá a fi ṣe ìbádà fọlọ́run ẹnu lọ́lẹ́yìn jù inú gbogbo tá a fi ṣe lọ́hùn
òun ni ad'aful iman ó ti yé báwọn torí kọlbù ọkàn òun ló lágbára jù ọgbọ́ lọ́ndà ti ìbáadà àmọ́ ọ̀ndà kí á rí nǹkan tí ọkàn kọ̀ ká wá fi ahọ́n gbé jáde ahọ́n ló dáa ju ọkàn lọ ńbẹ̀ ni àmọ́ lọ́ndà apá sin lọ́hùn ọkàn ló dáa ju ahọ́n lọ ṣé kíni òun yé sẹ́tìrù kan wá ní inú àwọn kọ̀wáìdù Islam tá à ń pè ní márùn number 1 ìyá wọn ṣẹ̀ṣẹ̀ níhùn shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah shahada an la ilaha illallah òun ló wá pín sí mẹ́ta káfa hàn wí kọ́ mọ ẹbẹ lọ́kàn wa ká sì mọ practice yẹ ẹyọ kan ló wá múnú mẹ́tẹ̀ẹ̀ta lọ́ndà shahada ọ̀ndà shahadatu an la ilaha illallah tó pín sí mẹ́ta ahọ́n ká fi wí jáde kọ́ wà nú ẹ̀mí wa ká sì fi oríkèé ara wa ṣiṣẹ́ ká practice yẹ ọ̀ndà rẹ̀ mẹ́ta tí ń bẹ lọ́ndà rẹ̀ ni wọ́n yẹ sẹ́sẹ́ yọ kan ahọ́n nìkan ló fi wí ayé kìtì dọ́kẹ̀ kì í wọlé sínú ẹ̀mí nísàlẹ̀ a sì ti practice ẹ̀sìn rẹ̀ so to get ìyẹn ń dó báwọn yóò ẹsẹ̀ wá kú ìkọ́mù sọ́láàt yóò ẹsẹ̀ wá kú ìdáwù zakat yóò ẹsẹ̀ wá kú zọ́ọ̀mù ramadan yóò wá kú hajjul bayt kí ni mo á bẹ́ lò mẹ́ ni wípé ẹyọ ọ̀kan àwọn lásán ni èèyàn wá wí ọkàn wí lásán ní méjì àpé ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah ẹyọ ọ̀kan ṣoṣo ló wí nù mẹ́ta tí number 1 ni orígun ìsìláàmù 5 number 1 mẹ́ta lòun kó ẹyọ kan lọ́wọ́ múnú mẹ́ta kì í mú méjì yókù bẹ̀ńlẹ̀ tápò ti mú orígun kan nínú ìsìláàmù àwọn fún lówó. wọ́n gbọ́ nǹkan tọ́pìkì sọ́bíjẹ́tì àbíkílẹ̀ ń pè é question ó ṣeun option mẹ́ta ọwọ́ amú A B C ọwọ́ amú A kì í mú B kì í mú C tó bá mú mẹ́ta àwọn tán lọ́yẹ̀sẹ̀ mú ẹyọ kan inú kọ̀wáìdù inú òkú márùn Islam ó ti òkú márùn Islam ó ní A ó ní B ó ní C ọwọ́ ẹ̀sẹ̀ wá mú A òun lèyí tó wí níta ó kù B àti C kì í mú yín dépò tá pé ó ti mú ẹyọ kan bẹ́ẹ̀ àwa fún ní à ń fún mílíọ̀nù à ń fún maka ó ti yé eríire tó ṣe torí pé ọwọ́nú Islam ó ti ẹ̀wí jáde ní eríire òun ni mo kí kí ikú ti mọ́tò àtilé àtowó ọ̀gbọ́ ìsì kọ̀ndẹ́mù wípé wọ́n ṣe fún ó ti yé báwọn àmọ́ èmi ò sọ̀pọ́ọ̀tì ẹ̀ sọ pé èèyàn lè má sọ̀pọ́ọ̀tì nǹkan ó sì gbọ́dọ̀ kọ̀ndẹ́mù ẹ̀ àìdíà yẹn èmi ò fíkìrà èmi ò gbà lọ́dọ̀ tèmi àmọ́ mo kí làwọn máa ń pè appreciate àbí appreciate wípé wọ́n fún ní nǹkan àwọn tó ṣe wọ́n sọpọ́ dá wọ́n kàn pé wọ́n búyàn lówó sẹ́mọ̀ pé kò sí mẹ́wọ̀n sí náà pé wọ́n búyàn ní nǹkan ó ti yé àmọ́ tí n fi gba ideology yẹn idea yẹn ni wípé torí ipò jẹ́ pé Islam ni wọ́n gbé ilé lórí ebi wọn ara mọ́tò fáwọn tíátà ebi wọn ara mọ́tò fáwọn ní kíní kan tán kọ́lé fún wọn tán ṣe gbé fún wọn ó dẹ̀ ń dùn máa wá wípé wọ́n ń ṣàánú àwọn èèyàn àmọ́ ìrúlérí Islam òun ni èmi ò fi tẹ̀lé gbogbo ara torí wípé yóò affect mujtamawu Islam yóò sì sọ Islam di fake mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń ṣe Islam lọ́wọ́ fíkìrà tèmi lórí ẹni wípé ẹni tó wọnú Islam tó kàn wí kẹ́límà pé ashhadu an la ilaha illallah tààrọ̀ owó fún ẹni títí ń practice Islam látogún ọdún ń bẹ tọ́mọ rẹ̀ ń bẹ lọ́sibítù nísìnyí tó pọ̀ láti òkú ó tún wá lọ́sibítù tó wá ń kírun ó tún wá gbé ìtẹ́ lọ́wọ́ lọ́sibítù ó wá gbé tẹ́sẹ̀gbẹ́ kan wọ́n ń kírun lásìkò àyílá alásàrì ń kírun tọ́ba èdè wọ́n ní kọ́ lọ lè ra oògùn wa kò tún rówó yóò tún bú ẹkún èyí wà ń bẹ́ẹ̀ tóun ti rún ẹ̀ títí ń ṣe é bọ̀ wá pẹ̀lú Ọlọ́run ara tún ní kò tún gbàgbé Ọlọ́run ẹ mọ̀ pé ìmánì èyí wọn lágbára nu àwa fúnru rẹ̀ lówó tí ètọ́jú ọmọ rẹ̀ tún wá kú ọmọ tún wá kú ó tún wá mú tẹ̀sùbá àsìkò òun tún wá dé ó tún wá tún fáwọn tó wá kí wípé ẹjá kírun ó tún wá kírun tán ó tún jòkó lẹ́nu tó ń fa tẹ̀sùbá ẹnìkan wá ń rìn agbára gbábọ̀ wá ọkàn wa ni ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah kì í practice yẹ àìtí fún mílíọ̀nù
problem on Islam ni ká má wá sọ Islam di pé mú tán fún pé ọ̀dà bá ṣe fún o àmọ́ ló ń da Islam ká má gbé lérí Islam lérí a sì kí àwọn tó fún pákó náwó àmọ́ ká má gbé lérí Islam má tó bá dìgbà míì. Abdul Latifi ẹ̀sìn fi mìíràn máa gbọ́n tí ń wí. bí tí wọ́n ń sọ̀rọ̀ yẹn nìkan wọ́n ní kó wọ́n ṣẹ̀dá nǹkan tí wọ́n fẹ́ wọ Islam má wọ Islam ìwọ irú rẹ pé Islam ń wá ẹ̀sìn tí wá Islam wá kìí ṣe ẹ̀sìn tí a fowó pèèyàn. ẹ̀yin mùsùlùmí ayé mẹ́sẹ̀jì mi fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí fún gbogbo àfà ló ń dáwà tí ń ṣe dáwà ẹ má fi owó àti ilé àwọn tí wọ́n fi attract èèyàn àwọn nǹkan attraction ẹ má fi fa èèyàn wọnú Islam tẹ́ ẹ bá fi fa àwọn èèyàn wọnú Islam ẹ ti sọ Islam di fake toríjọ́ tó bá ti tán jọ́ tó bá náwó tán tí ò sí mọ́tò mọ́ ajáde padà yóò sì máa sọ fún yín ni pé bẹ́ẹ̀ bá wọn owó wọn kó nẹ́sìn yín o ẹ máa wá bẹ̀ Islam ẹ bẹ̀yàn wọn ẹ bẹ̀yàn fún Islam wọn ẹ bẹ̀yàn fún Islam ẹni tó fẹ́ ṣe ní ọ̀wà pé mo fẹ́ ṣe Islam bẹ́ẹ̀ yẹn bá wọnú Islam ẹnu kẹyọ kan tí mo fẹ́ advice àwa tá à ń jẹ́ mùsùlùmí òun sì ni wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀ lójú àánú fún mùsùlùmí ẹgbẹ́ ara yín ẹnìkan ń bẹ nílọrin wa náà ni olówó ni alásìkí ni ó ní owó bílíọ̀níà ni inú àwọn tí ń ṣèlú tó ní owó tààrà ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rẹ̀ ń bẹ lọ́sibítù báyìí bí fòníkúfọ̀lá dìde kó yàwó kó gòbé ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni ọmọ ẹ̀gbọ́n rẹ̀ yìí sì ní kéè jẹ́ kébọ́yà àbí wípé ọlọ́lẹ̀ wọ́n lè kọ́lé síbì kan wọ́n bẹ́lẹ̀ yìí bá ń jáde nínú yàrá rẹ̀ yọ pàdé ẹ̀gbọ́n rẹ̀ yìí láàárọ̀ ó sì ní ìyálàyà owó yìí kìí sọ̀rọ̀ pé akán ara àfúnkọ́ ó ní 2 million naira wọn wá ní wọn ò fi yanjú ọ̀rọ̀ rẹ̀ tí òfin ní kú láti bí ọ̀sẹ̀ kejì báyìí ọ̀sẹ̀ kejì wá lè kéèrè 2 million naira dì sí wọ́n tó wá ṣe sticker fún tòun ti bẹ́ẹ̀ wọ́n èrí 500,000 títí dì sí irú ẹni bẹ́ẹ̀ wá rè ẹni tá a wá ń wí yìí rè gbogbo ojúmọ́ ayé rẹ̀ wákàtí kan ò pé kọ́mọ́dìde láti kírun ń ṣe ìbádà kìí sì fi kìyàmù léèlì zèrè kìí fà dúà òru ṣeré ọwá ní di 2 million kọ̀ wá rí ẹnìkan wá ṣe ashhadu an la ilaha illallah wọn gba 10 million ibo wọn ti ń ṣerú èyí bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ àìdíà tó yẹ ká lò gẹ́gẹ́ bí ìròrí tèmi bí ìròrí mi yìí tó bá jọ tiẹ̀ níwọ̀n tó ń jẹ́ mùsùlùmí àìdíà rẹ̀ ni wípé irú ẹni bẹ́ẹ̀ tá a bá rí wípé ó wọnú Islam àwa rí wípé ẹni tó wọnú Islam yìí a fẹ́ kó practice Islam bóyá ọ̀nà ṣẹ̀rẹ̀ tí fi ń jẹ ọlọ́nà jẹ́ rẹ̀ àwa fẹ́ kó practice Islam kí Islam mọ̀ la ọ̀nà wo la wá fẹ́ gbà fún tí o fi practice yẹ ìrànlọ́wọ́ tá a lè ṣe fún rẹ̀ kì í ṣe ìrànlọ́wọ́ à ń kọ́lé fún à ń dáwó fún à ń ṣe gbogbo ẹ̀ ìrànlọ́wọ́ tá a ṣe fún ni wípé àwọn alágbájá ní o ti wọnú Islam náà kó o lè bá a practice ẹ̀sìn yìí dáadáa ó máa wá tún mọ́sálásí ṣe ó máa gbálẹ̀ mọ́sálásí ó máa rọmi sí àgé ó máa nu mọ́sálásí àmọ́ a máa fún ọ ní 50,000 lóṣù ẹnìkan náà wà dìde nínú olówó mùsùlùmí pé ìwẹ̀ ló gu Ọlọ́run bí wọ́n máa san oṣù rẹ̀ àgbàlẹ̀ fún ọ síbi tí ó jìnnà sí mọ́sálásí máa wá tún máa ṣe nǹkan mọ́ kọ́dà báyìí pé jímọ̀ lẹ́bàá ní kọ́ máa lè sún yìí máa ṣe nǹkan mọ́ máa lè ṣiṣẹ́ mọ́sálásí àwọn yìí ń ṣe déédéé àwọn alùsùfà àwọn táwọn ọ̀nà ìsìlámù lójú ayé àná Muhammad sáà nábì kówó fún wọn ni mọ́sálásí lànábì ọyọ ilé síbẹ̀ fún wọn ni ó ní ẹ máa gbé bẹ́ẹ̀ gbogbo ń tọ́ bá ń dé wọn jọ máa jẹ bí wọ́n ti ṣe nu bó ń ṣe Ọlọ́run ti ṣe nu ànábì òbílẹ̀ ẹnìkan kó wá kó fún wa ẹ wà fún un ní pé a máa fún ọ ní 50,000 lóṣù èyí wọn náà dá 50,000 tẹ́ ń fún un ní ẹ fi 50,000 ní torí wípé ẹ̀jẹ̀ kó rí ibi iṣẹ́ rẹ̀ lọ́mọ́ ẹ wá sọ yín òun diṣẹ́ fún kó máa ṣiṣẹ́ ńlẹ̀ Ọlọ́run kó lè máa practice Islam kó fi máa ń pẹ́ ẹ̀sìn lẹ́yìn tó bá lo ọdún méjì wákàtí márùn-ún ọmọ pé lẹ́yìn tó bá lo ọdún méjì nínú ìsìláàmù tẹ́ rí pé kò kú òun bẹ̀ ìsìláàmù ti máa la iṣẹ́ ni ti máa la lẹ tó lè gbé máka fún kọ́ lọ́bẹ̀ tó láàrin ọdún ní gbogbo àwọn kọ̀wá ìdù mẹ́rin ni yòókù ó ti pé yóò ti ṣe yóò wá ku ẹlẹ́ẹ̀karùn-ún èèyàn wá sàádàtú aláìláìlọ́lá alákọ̀ọ́kọ́ gan kéèyàn ju ikú ẹ̀sán mẹ́ta tán ẹ wá fún lẹ́lẹ́ẹ̀karùn-ún ẹ fún máàkì ẹlẹ́ẹ̀karùn-ún ẹni kó wá lọ máka èèyàn ti downgrade máka ẹ ti sọ máka di nǹkan eré torí kọ́ ọmọ tí ń lọ lè ṣe ń bẹ́ẹ̀
kọmalúni ìlú wọn ọjọ́ ìlú tí ń bọ̀ wá tẹ́lẹ̀ tá a bá ṣe gbogbo ẹ̀ tán tí gbogbo ẹ̀ bá pé sí wa láàtán ní tó kàn Mákà àmọ́ tí ń fa gbogbo inú wọn ni wípé ńgbà tọ́já sí wípé ẹni tí ń mutí tó yẹ pé ńjọ́ tí ń lọ Mákà nìkan lọ́fọ̀ tílẹ̀ àárín oṣù kan ní tí wọ́n á ń sọ ń káàbà wípé tí wàá pé brọ́dà mi tó ní wá lọ hajj èmi ìwọ̀n ìfọ̀jí ṣeré ètò sẹ́bẹ̀ Mákà gbogbo àwọn tá a máa fún ìyá kan ń bẹ àwọn ọmọ rẹ̀ fẹ́ràn Mákà ìyá yìí ń ṣe ìbádà púpọ̀ la ilaha illallah ń ṣe ìbádà púpọ̀ àwọn ọmọ rẹ̀ wá fẹ́ràn Mákà àwọn ọmọ yìí ti wá san owó nígbà 2 million nígbà tí kòró tí ó ti pé 2 million ló ti sanwó nígbà tá a jáde kó nù kòró wọ́n ti ní kún fi owó kún owó Mákà nǹkan kíní iṣẹ́ ọmọ yóò wá lọ dédé bíi ti tẹ́lẹ̀ láti gbà yẹn kọ̀ wá rí owó yẹn san ọdún tó lọ yìí súnmọ́ billahi alladhi la ilaha illa huwa ìyá náà sì ṣe ààrẹ tó ń fa mi sí la. ilaha illallah torí pé àwọn ọmọ rẹ̀ òró Mákà pé. nígbà ẹnìkan wà lọ challenge rẹ̀ yìí pé èyí ṣe tẹ́ wá kí ló dé ń sáré ó ní kò sí nǹkan kan tó kù fún òun láyé mọ́ ọlẹ́yọ̀ kan ó ní gbogbo ìbádà yòókù ó lẹ́yìn sàkánì kan lòun ò rí òun ò sí lágbára ẹ̀ nígbà wọn alágbára sàkà ó ní nǹkan ẹyọ kan tó kù tóun ó gbé déwájú Ọlọ́run tí ó máa jẹ́ nǹkan tóun mà kó lè làwọn lọ́dọ̀ Ọlọ́run náà ni kóun lè parí ẹ̀sìn òun sí Mákà àwọn ọmọ òun sì fẹ́ràn òun ọdún yìí tóun tún wá fọkàn sí ó tún wá yíyẹ lọ́dún yìí ó náà lọ́ dá rẹ̀ sí òun là ó ní àmọ́ oníkọ́ bà òun jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní àmọ́ ó dá rẹ̀ sí òun la irú ẹni bẹ́ẹ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí i ká fún Mákà kéèkan ìyọ́ Ọlọ́sùn àwọn èèyàn ń bẹ lẹ́sẹ̀ mọ́sálásí tí wọ́n láṣọ méjì ẹnìkan sí ọyàn lẹ̀ báyìí wọ́n ń ka Kùránì níjó ní ọwọ́ sí ọyàn lẹ̀ ọwọ́ ka Kùránì tó ń na máìkì sí gbé ọka Kùránì òun náà wá ka Kùránì àwọn èèyàn bá tún dáwó fún ọgbọ́ àwọn èèyàn wá ń dáwó fún ọmọ àkẹ́ wá ń bẹ nílé kéwú tóun ti ń ha Kùránì ó ti ha bíi 20 isu ó ti yé òun àti ààrẹ bẹbi tí wọ́n ráre kí so gbogbo bí tí Islam ti fẹ́ máa ní pọ́blẹ́mù lọ́wọ́ wa rèé tá a bá sì change kìíní yìí wọ́n padà sọ Islam di fíìmù máa lọ́wọ́. àwọn èèyàn ti gbọ́ yín lórí. tọ́ ẹ̀rọ Ọlọ́run ẹni fantastic lectures. tọ́ I enjoy you so much. so kọ ẹ̀dá kun torí Ọlọ́run èmi èyí fi takò ẹnìkan o èyí sì fi against ẹnìkan o èyí sì sọ wípé oore tán ṣe fún ọ̀dà o àmọ́ ẹ má máa bẹ́ẹ̀sì oore ní lérí pé mi àbá ti wọnú Islam á máa dáwọ́ fún Facebook ma mùsùlùmí ń bẹ́ lọ́sibítù tọ́rẹ̀ wọn. àwọn tí wọ́n ti ń ṣe kí wọ́n tó. ìwà àfa àtọ́rọ̀ ń bá ní kó ní opportunity àwọn èèyàn tí wọ́n lásìkí lọ́wọ́ gbáàsìkí yẹn lọ́wọ́ wọn tọ́ba yẹn pàpà bẹ́ẹ̀ ṣe ń fídíò náà ni ṣe ń fídíò kẹ́ ẹ lọ́sibítù kẹ́ ẹ lé fún mùsùlùmí kọ́dà tẹ́ ẹ bá fún mùsùlùmí ẹ tún fún ẹlẹ́sìn míì tí wọ́n bá bẹ́ẹ̀ lérí àárẹ̀ náà ẹ̀yọ̀ nira kó fún ẹ̀ ń tà nábì ní kí àwọn ṣe nǹkan mẹ́ta Abubakiri àwọn sàábẹ́jì òkú wọn pọ̀ báyìí jẹ́ sáré fún aládìsí ẹ̀yọ̀ kan wọn lọ níka tó bá ka ọgbọ̀n tí ń wúyé àwọn sàábẹ́jì òkú báyìí wọ́n pọ̀ anábì kan délẹ̀ kan náà ni anábì bá dé bó ṣe Ọlọ́run ti dìde ẹ̀ kan báyìí ó wo ogun àwọn sàábẹ́ ó wọn lẹ́yìn kọ̀ọ̀kan anábì wá jókòó ogun wọn pa lọ́lọ́ anábì ni man asbaha minkumul yawma sa'iman láàárọ̀ yìí talẹ́ni tó jí tí ń gbàwẹ̀ talẹ́ni tí ń gbàwẹ̀ ń bí láàárọ̀ yìí gbogbo sàábẹ́ dákẹ́ Abubakiri náwọ́ olóhun gbáwẹ̀ anabi noti ẹ̀kalẹ̀ anabi ni man aada minkum li yawma marido talẹni tọ́lọ lè bẹ aláàrẹ̀ wò lónìí tó lè kí aláàrẹ̀ ní hospital gbogbo sàábé dákẹ́ Abubakar ní èmi ni mọ́dọ́dọ̀ aláàrẹ̀ láàrọ̀ ìkí tó mọ̀ bọ̀wábí ya Rasulullah anabi tún noti ẹ̀kalẹ̀ anabi ni man tabi'a minkum li yawma janaza talọ́tẹ̀ lé òkú lọ́nu lọ sàárè lónìí gbogbo sàábé dákẹ́ Abubakar ní Abubakar wọn wò pé àbóṣe Ọlọ́run rí mi nígbà tí ń ṣe gbogbo ẹni pé bí mo ti kú ò ní hospital tán tí mo lè wà láàárẹ̀ ni mo lọ bí ṣètúra ó di mélòó ó di mẹ́ta Ànábì ní man at'ama minkum al-yawma miskina Ànábì ní ta ló fún aláìní lóúnjẹ lónìí aláìní tó sì jẹ́ mùsùlùmí tẹ́bi ń pa tálẹ̀ tó fún lóúnjẹ Abubakar ní èmi ni ó wá jẹ́ pé mẹ́rin Ànábì ní fawalladhi nafsu Muhammadin biyadihi òun fi Ọlọ́run tó ní ẹ̀mí Ànábì búra majtama'ana fi murihin illa dakhala al-janna mẹ́rin ni tí mo kàálẹ̀ yìí kò ní pé sáré nìkan kẹ́nìkan orí mẹ́rin ni iṣẹ́ àbíkún tó ń wà al-janna ajẹ́gbẹ́ Abubakar nǹkan mẹ́rin ni tó ṣe lónìí ó tó ọ ó ti ayadatul marid
ó ti yé ká lọ lè bẹ aláàrẹ̀ wò ká sì lọ lè ká tẹ̀ ló kú lọ sàárè ká fún yàn lóúnjẹ ká gbààwẹ̀ mẹ́rẹ̀ ni ló ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà. Ànábì ó sọ pé talẹ́ni tó fún ẹni tó wọnú ìsìlámù ni kájẹ̀ tó wá pé ìsìlámù tí àwọn èèyàn ń wọ̀ lọ́dọ̀ wáyé àyín ọ̀pọ̀lọpọ̀ ń wọnú rẹ̀ ń gbé bùkátà wá di ìsìlámù lọ́rùn ni wọ́n yẹ gbé bùkátà wá ní ìsìlámù ẹ̀sìn míì lè gbé bùkátà lọ bẹ̀ pé bí ìyà bá ń jẹ ọ wá torí ìyà tí ń jẹ ń wọnú ẹ̀sìn míì èyí gbọ́dọ̀ torí ìyà tí ń jẹ wọnú ìsìlámù kọ́hún kò sí ìsìlámù ní tó bá yẹ mú ọ wọnú ìsìlámù tó wá nítọ̀ ara ni mí ebi ń pa mí ìyà ń jẹ mọ́ wá pé kí ló kù kọjá kí n wádùn ẹ̀yin mùsùlùmí wọ́n á di ìsìlámù bọ́ bá ṣe ìsìlámù kọ́ ló ṣeun ìsìlámù kọ́ ṣe ń torí nù. ẹ má máa fún àwọn èèyàn lówó mọ́ ó ti yé ẹ má máa fún àwọn èèyàn lówó mọ́ torí pọ́n wọnú ìsìlámù ẹni bá wọnú ìsìlámù marhaban bihi torí wípé àwọn akọ́lọ́wọ́ ṣe ẹ̀sìn fún àwọn ìsìlámù sì ti ga kọjá kẹ́nìkan sọ pé òun lòun ga yamunnuna alayka ana asilamu. bismillahir rahmanir rahim yamunnuna alayka ana asilamu kulillahu yamunnu kulla tamunnu alayya islamakum balillahu yamunnu alaykum an hadakum lil imani kuntum almu'minina go yamunnuna alayka an aslamu la tamunnu alayya islamakum balillahu yamunnu alaykum an hadakum lil imani kuntum sadiqin. Ọlọ́run rẹ̀ ànábì yamunnuna alayka wọ́n bá wà nábì wọ́n ń ṣe rẹ̀gùn wípé orí pé ńgbàtà wọnú ìsìlámù tó dáa orí pé ńgbàtà wọnú ìsìlámù òrèrò sí wá pọ̀ lẹ́yìn wa ńgbàtà wọnú ìsìlámù wà nábì náà wá fírì wọ́n náà wá ń gbádùn Ọlọ́run ni wà nábì oní wọ́n gbẹ́nu sọ́hun látẹ̀múnú aláyà ìsìlámàkún ẹ má fi ìsìlámù tẹ gbà ẹ mẹ́yẹ ṣe rẹ̀gùn lé mi lérí ẹ ní rẹ̀gùn kan tẹ́ ṣe lérí mi bá lè lọ. Alillahu yamunnu alaykum hadakum lil iman Ọlọ́run ló lè ṣe rẹ̀gùn lé wa lérí pé òun fi wá mọ̀nà sínú Islam ó ti máa man yuridillahu bí kìíní kan yẹsẹ̀rá sọ́dọ̀rahu an yahadiyahu yẹsẹ̀rá sọ́dọ̀rahu lil Islam ẹni Ọlọ́run bá fẹ́ fi mọ̀nà yóò fi ọkàn rẹ̀ yẹsẹ̀rá sọ́dọ̀rahu lil Islam ẹ̀mí rẹ̀ yóò fúyẹ́ sí Islam ni wa man yuridi an yudillahu ẹni Ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ alùsọ́dọ̀rahu dọ̀ yìí kan haraja ka'annama yas'adu bis sama so Islam yẹ ṣe ẹ̀sìn tá a lè máa tàyàn wọ̀ ẹ má tàyàn wọnú Islam a gbọ́dọ̀ fọ́ọ̀sì yàn ẹ má fàyàn wọnú ẹ̀ a gbọ́dọ̀ fọ́ọ̀sì yàn àwọn tí wọ́n sì ń ṣe kí là ń pè kí ni àwọn afáàjá jíjàmí àjogún wa comparative àti Malam Yusuf Adépọ̀jù ó ti bá wọn sheikhu ni wọ́n sheikhu Yusuf Adépọ̀jù àti sheikhu Jamiu Adégúnwà àwọn méjèèjì ni under comparative ni wọ́n ń ṣe alukurani àti Bible ibo ló ti lé yà yín ibi tí ò dún yà yín alukurani ni ọya lọ tún ṣe ibi tó bàjẹ́ ń bì ọya ẹ má yà wá kọ́ lọ tún ṣe ibi wọ́n ti parọ́ mọ́ Jésù yà yín ẹ má yà wá kọ́ lọ tún ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe láti fi ṣe debate láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí èyí ń dáa Islam wọ̀tako fàtú burhanakum kìrìsìtẹ́nì tó bá ní Bible kó gbé wa dó báyìí kí mùsùlùmí ó dó báyìí káàfà mùsùlùmí ó dó báyìí kí pásítọ̀ ó dó báyìí ẹjọ́ máa wá nà ẹni tó bá ń wíìnì àmọ́ gbogbo ọjọ́ tí wọ́n ti ń ṣe láyé ìsìlámù náà ní wíìnì àlèmọ̀ yá dàdé àwọn tó ti wọnú ìsìlámù látara wọn ìsìlámù ní wíìnì bí ìsìlámù bá ti wá wíìnì bó ń tọ̀ òun bá wá ní òun sọ wọlé fún ìsìlámù ó ti yé báwọn ọwọ́ ìsìlámù ọjà ló gbé wọ ẹ̀rí tó dun tí ń bẹ lọ́wọ́ rẹ lọ ọwájú tiẹ̀ lẹ̀ lọ́ba wọnú ìsìlámù wa èyí wọn dá wọn ò sì fún wọn lówó wọn èyí wá dáwó fún wọn ó ti yé báwọn gẹ̀ẹ́dá fún wọn kìí torí kìí ṣe nǹkan ẹ̀tàn ni wọ́n fi tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fi ẹ̀kántà àbí kílẹ̀ wọ́n pè tán fi dájú kọ wọ́n nǹkan tó jẹ́ níhùn ni ìgbà tí ẹ wá gbé nǹkan náà lọ́wọ́ tó jẹ́ níhùn títọ̀ ojú tí mẹ́rọ rẹ tẹ́tún wá nígbà yẹn fún 10 million. bẹ́ẹ̀ ni tó yẹ kí wọ́n dáwó fún wọn ni wọ́n kálukú ọmọ wa láti máa ẹ̀rí pé àwọn àtàwí nísìnyí àwọn ọmọ bá wọn jà ní. ó ti yé tẹ́yẹ bá ti wọnú Islam ẹ má máa sáré kówó fún wọn mọ́ àwọn èèyàn máa wọlé wá wọ́n máa pa àwọn wọnú ìsìlámù wọn gbòó lọ wọ́n tún padà sínú kèfèrí tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀
ẹ ti ń sọ fáwọn náà lálẹ́ yìí nísìnyí. ó ti ìwọ tó ní a máa sẹ́ndì owó sí ọ kọ́ wọ ìsìlámù má wọ̀ àní ọmọ wọnú wọn wulẹ̀ wá máa ṣe ẹ̀sìn rẹ tó ń sìn. ó ti ọlọ́run ọ ìsìlámù ọ̀wáyàn ọ̀gbọ́ ìsìlámù ti léèyàn kọ̀wáyàn àfẹni ọba fi rẹ̀ ẹlẹ̀ kó òun wá fẹ́ fi ìsìlámù yọ yìí ìsìlámù ò lẹ́nìkan tí ó fi yọ yìí àfẹni tí ó bá fi ìsìlámù ẹnìkan lẹ ló kírun ní Egypt lónìí tẹ́ ń sọ lẹ́ẹ̀kan o lẹ ló kírun ní Egypt èyí ṣe tó kírun ní Egypt ó fi ìsìlámù ṣe kíni yọ yìí ìsìlámù kọ́ ló fòun yọ yìí òun ló fi ìsìlámù ó ti nínú ìyá ẹlẹ́sùn tó di mùsùlùmí ó fẹ́ fi ìsìlámù ṣe kíni ìsìlámù ò fi yọ yìí ìsìlámù ò fi yọ ọlọ́sùn yọ yìí o kóhun náà sì bà bẹ́ẹ̀ ìsìlámù ò fi yọ yìí ìsìlámù ò sì fọ́ọ̀sì rẹ̀ wípé ó wá tó bá yẹ pé àfáà kan lọ́ba fọ́ọ̀sì rẹ̀ abẹ́nìkan lọ́ fọ́ọ̀sì rẹ̀ pé ó gbọ́dọ̀ má ṣe kó padà síbi títí wọ̀ àmọ́ tó bá yẹ pé ọlọ́run fún rẹ̀ lọ́ba pè tó sì pè nínú ẹ̀mí rẹ̀ ọlọ́run ó jẹ́ orí ṣe dalẹ̀ ọlọ́run ó jẹ́ orí ṣe dalẹ̀ ọlọ́run ó jẹ́ orí ṣe dalẹ̀ yóò jẹ́ ìsìlámù ó gbé yóò jẹ́ ìsìlámù ó gbé gbogbo aburú tí ń bẹ lọ́wọ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n máa fi tún bá ẹni tó bá wọnú ìsìlámù jà ọlọ́run ní yóò fi bọ́ jà kò ní tún di kèfèrí lẹ́yìn ìsìlámù rẹ̀ mọ́ ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam ọlá sallallahu alayhi wa sallam kọ́ wáyé kan masalasi tí wọ́n máa lè tún ní ọlọ́run sí kó sì máa practice ìsìlámù iṣẹ́ tí ń sìn ń ṣe à ń gbẹ̀bí lọ́wọ́ yẹ kí n bẹnu sẹ́ rẹ̀ à ń gbẹ̀bí ọmọ ewé àtegbò àgbo tí wọ́n fún àwọn tó bá lóyún tí wọ́n fi sọ ní wẹ́rẹ́ àbí kí ni wọ́n pè kọ́ máa bá a lọ a máa ń lè bọ omi à ń lè ṣe nǹkan kan ní kó òun ní kọ́ pa yóò ti so bó ti rí nu gbogbo àwọn tí wọ́n dáwó fún tí wọ́n fún lówó ọlọ́wọ́n san yín lẹ́san rí èyí tá a ṣe yìí ọ̀dà àmọ́ tó bá dìgbà míì ẹ má jẹ́ a máa gbé owó lérí àwọn tí wọ́n bá wọ ìsìlámù yóò wá dàbí ìgbà tó já sí pé à ń fowó rà wọ́n bí àwọn pléyà àwọn kílọ̀bù ṣe ra ọmọ pẹ̀lú owó àgbọ́yé aza assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.